ìbéèrè mi òun ni nípa àti ẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ pé ẹgbẹ́ kó ní owó ọlọ́wọ́ kára ẹ̀ pé dáì wá ní mẹ́ta fún mi ipò yẹn ti tó láti lè ṣe sọ́dá pọ̀ ẹ̀pọ̀ máa yọ fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ṣé fún pàṣẹ tó kó kalẹ̀ sáwọn yẹn máa ná náà ní àbí báwo náà ẹ ṣe owó yẹn ẹgbẹ́ ẹni tó ẹ tó ó ti kọ́lé àkóso ẹ̀tún ní àwọn nǹkan mí náà ẹ̀kọ́ mú yẹn lẹ́wà ọ̀gbọ́n yẹn lówó ní àkáǹtì náà ṣáà ló máa bá lówó yẹn àti ọmọ ìwà tẹ̀lé àwọn máa bẹ́ẹ̀ pé títún àdínkù àti yá máa fi pọ́pátì. ẹni tí làkàyè bá tó bá tàṣe fún dúkìá tó ní wàlíyù rẹ̀ ló bá mójútó wàlíyù tó yẹ kó bá ní bàbá ló bá mójútó àbí tó bá ní ẹni tó fi sọ́ tó bá mójútó àbí kíjọba ẹ̀sìn tó máa mójútó àwọn ni wọ́n á mọ tó yẹ kí wọ́n ṣe nínú dúkìá rẹ̀ tó jẹ́ tiẹ̀ tọ́tọ́ lọ́wọ́ bá ẹgbẹ́ bíi zakana àbí ọ̀bẹ lọ. pín kò tí wọn ní pín èyí fún bọ́bá dé ẹni tí ìbá dé ìkú kò tó bá yẹ pé ọmọ wà lábẹ́ ẹni gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àwọn ọmọ ọgbà ìtọ́jú tí wọn bil adli wal ma'ruf pẹ̀lú déédéé àti ntó wà láwùjọ. wọ́n ní ẹni tó wá fẹ́ pa àbùkù gbogbo bí kan gbogbo ọ̀rọ̀ bí ọmọ ìjọ àwọn oṣù wájú ìgbà ẹni gbọ́dọ̀ jẹun lọ sí oríbàdúrà bí láti. نعم النبي صلى الله عليه وسلم إذا أراد أحدكم أن يضحي فليمسك عن جسده وشعره وظفره. النبي صلى الله عليه وسلم قال لنا كان يكي داو درو níbi ìmọ̀ múrun kúrò lára ẹ̀ àbí ìdí kaná ká dáwọ́ dúró sọ afáà ní yàtọ̀ lórí ṣé haramu ni kíyàn múrun kúrò bẹ́ẹ̀ ni àbí wọ́n ń tọ́ kọ́kọ́ ọ̀rọ̀ tó lékè ní wípé haramu ni torí ààrẹ rí kan tó sọ pé kò kí ń ṣe haramu bọ̀ jùmúrù àwọn afáà wọ́n gbà pé mọ́kùnrin wò ni wọ́n kọ́ fanabi kan kọ̀ fún wa ni ṣùgbọ́n kíkọ́ yẹn àwọn gbàgbé kíkọ tí ò lé ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó lékè ni pé haram tó gbé ààrẹ ẹ̀rí kankan tí wọ́n fi sọ pé mọ̀kúrò ní tó wá àti ń ṣe ẹgbẹ́ wọn fẹ́ pẹ́ran tó bá ti mọ̀ bẹ́ẹ̀ kó o fẹ́ pẹ́ran kódà kó láníyàn tẹ́nu mọ́ ti dé ní tó mọ̀ bá agbára wà fóun láti ṣe kò sí lọ gẹ́tì ẹni tó bá ti di pé a bá ti mú ìjọ àkọ́kọ́ tá a bá ti kọ́ rí oṣù ìní ní 6 Dhul-Hijjah ìlókùjọ kẹfà láti ìjọ àkọ́kọ́ tó àní gbẹ̀kanná àní parun gbogbo oorun àwọn tí wàá sọ irun mọ̀tẹ́ pẹ́lẹ́ tó tún wá bó kúrò tó tún mọ dẹ́sẹ̀ lásìkò tó yẹ kó tún dẹ́sẹ̀ àbúrò débẹ̀ rárá ìdí ẹ̀sìn. lẹ́yìn jẹun ẹni tó bá fẹ́ pẹran nínú súnmọ́ ìkàràmà kaná tí ara kaná kò kí ń jẹun ìdí ẹ̀sìn tó bá dé láti eid àwa jẹ nínú ẹran tó bá pa yẹ nǹkan nínú ẹran tó máa ń fi tẹ́lẹ̀ ìyẹn fẹ́ tó bá yẹ kó bá fẹ́ pẹran nìyẹn àwọn táà pẹran tó ti àwọn ìjẹun káà ló lọ mo tọ́ fẹ́ pẹran ní tó bá pẹran kò sí. ẹni tó bá yẹ kó fẹ́ pẹran tó wà lọ ṣe mistake tó wá fi ní lọ ìjà ìkan náà ẹ̀ lọ́wọ́ ṣé ó ṣe yàtọ̀ sí i ní ìfà. bẹ́ẹ̀ Nàìjíríà.
ọjọ́ Arafa ọjọ́ tí àwọn bá mọ̀ ọjọ́ Arafa kì í ṣe ọjọ́ títí bá mọ̀ dáhà bá ti mọ̀ nábì ní wàrà Arafa yawma Arafa ọ̀nà ọjọ́ táwọn yẹn mọ̀ ọjọ́ táwọn mọ̀ nígbà tí ìjọba sọ pé ìjọba mọ̀lì ní ọjọ́ Arafa ni sáájú bá sọ pé ọjọ́ Friday ní ti yẹ àwọn aráàlú èlò ń bá wípé dáwà lẹ́yìn ìjọ Arafa ìjọ kejì náà lọ́dún ìjọ Tuesday lọ́mọ àpẹẹrẹ wọ́n ti dìkúlẹ̀ bẹ́ẹ̀ láti lọ sí dìkúlẹ̀ sáájú bá sọ pé ọjọ́ Wednesday ní ìkàn wá kò sí tó mú àwọn ìtànjẹ ìwá tó bá ṣe àwọn kàtà àkọkalẹ̀ yìí fóònù ní yorùbá ní tó bá sáwọn kan wọ̀nyí káàpẹ́ náà bá ní fẹ́ràn á ti dé abáyé ti dé agbára àràfà dùn náà. so nínú sọ́tò Baqara wọn lọ́nà yas'alunaka anil ahilla wọn lọ́nà wà nábì wọn á bí ẹ nípa ahilla nípa àwọn ìlétésù wọn lọ́nà qul hiya mawaqitu lin-nas wal-hajj sọ fún wọn pé a fi wọn ṣe kí ni mawaqit a fi wọn ṣe òǹkà àwọn àsìkò fún àwọn ènìyàn àti àsìkò tẹ́ ṣe hajj bẹ̀rẹ̀ níjọ́ kẹlò níjọ́ kẹjọ yọmọ kẹrìwíyà níjọ́ hajj bẹ̀rẹ̀ náà àwọn tó wà lọ́hùn níjọ́ kẹjọ tó bá ti rí oṣù làwọn bẹ̀rẹ̀ àwọn táwọn wà ń lé níjọ́ tó bá ti rí oṣù níjọ́ kẹjọ rẹ̀ àwọn òṣìṣẹ́ kẹrìwíyà kankan àwọn òrọ̀ wà kankan dáa fẹ́ ṣe ìwúlò ẹ̀dẹ̀ ní ká gba àwọn ọjọ́ Àrafà Al-Imam Qurtubi rahimahullah òkú wa pé àwọn oṣù taari yìí létí oṣù taari yìí o ọlọ́run bá ti tẹ̀lé fún wa ká fi ṣe òǹkà tó fi mọ́ nǹkan jọ ipò oṣù ṣé báwo ló ṣe kó oṣù ipò oṣù sáré dígbẹ́ lẹ́yìn tó kò sí lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ nípò nílẹ̀ yìí gan wọ́n fẹ́ tọ̀síra wọn dandan fúnra wọn so wíwá pé yíyọ oṣù ó hàn ju yíyọ oòrùn lọ àmọ́ kò yẹ pọ̀lọpọ̀ yíyọ oṣù káka òǹkà oṣù ó rọrùn ju káka ọ̀sán lọ kó tó fi ṣàlàyé bẹ́ẹ̀ ìfì máa ṣe òǹkà pẹ̀lú oṣù ó rọrùn ju ká ṣe òǹkà pẹ̀lú kò sí tí oṣù tí ò ní yọ bóṣù bá bí oòrùn tó bá ń tóbi tí bó ń kéré sí ànímọ̀ ṣùgbọ́n oṣù bó bá yẹn kéré bó ń kéré yálà oṣù òjò ni àdókòsí oṣù òjò àmọ̀mọ̀ bó bá yẹn tóbi sí lọ́nà fi ṣe nílànà fún wa ní ká lè mọ ọmọ táwọn ọmọ ṣe òǹkà ní so níṣókí ìyẹn ni ìlànà ti nta ṣe nípa yìí pé nta wọn bá kà òun láti ní òjòjò Àràfà lójú ọjọ́ ilé wa kì í ṣe nǹkan ti kẹ́ ìsàlọ̀ ọjọ́ náà àwẹ̀ Àràfà ó bọ́ sí ọjọ́ Monday ṣé èèyàn lè combine méjèèjì papọ̀ àwọn ọjọ́ Monday súnà ní sunnatu muqayyada àwọn ọjọ́ Àràfà súnà ní sunnatu muqayyada tíjọsìn bá jẹ́ tí wọ́n sọ̀kò báyẹn ó wà náà apákan gbà yìí pé àkí mú muqayyada méjì ká mú wá papọ̀ àwọn afáàní wọn wò bẹ́ẹ̀ gbàtí pé èrò sọ̀rọ̀tù zoro muqayyada ìdíyẹ́sì sọ̀rọ̀tù asr muqayyada dáadé sọ́wọ́ kọ̀ọ̀kọ̀ pẹ̀lú jẹ́ dúró ìwádìí òkúta àwọn mílíọ̀nù àwọn bí àwọn afá yìí pé tó bá yẹ pé náfìlà òun ni tó bá sọ dáfà rẹ̀ ó forí gbà gẹ́gẹ́ bí Àràfà sì ń wò níjọ́ ìdí sì kò níjọ́ bẹ́ẹ̀ sì ní a máa gba Monday tẹ́lẹ̀ tó wà lọ́pọ̀ gbájọ́ Monday wọn náà lè ṣe jámù rẹ̀ tó fi síláì fún mi sọ̀rọ̀ ìyẹn lè ṣe jámù rẹ̀ méjèèjì ọlọ́run. àwọn máa ń pè bóyá irú ti àwọn ẹ̀mọ́ ní ẹ̀rí lẹ́gbẹ́ àbá ẹ̀mí tó láyé ti àwọn ọjọ́ wọn ní ilẹ̀ nígbà tí èkó orí wọn ní ìdí àti táàlì fẹ́ bá wò afẹ́fà lọ́wọ́ wọn. bọ̀ ìjọ mọ́tìlá fẹ́ gbélé yìí náà Àràfà náà jẹ́ mọ́tìlá fẹ́ gbà. pé àbá ẹ̀ tó láti lò lọ. ẹni yẹn ó lè fi jámù méjèèjì ó lè fi jámù méjèèjì
àràfà pọ̀ síjọ Monday òun fẹ́ gba ìjọ Monday tẹ́lẹ̀ òun àràfà tó máa pọ̀ síjọ Monday ó wá gba méjèèjì ó wá gba àràfà yóò la ní ọjọ́ Monday wọ́n máa bẹ̀ fún ní olùgbàwẹ̀ ní olùgbàwẹ̀ tó ọ̀rọ̀ tó fẹ̀ ní Islam haram. Yẹn lè sìn yàtọ̀ sílẹ̀ fún mi. Ẹ máa fọ́ àrí. Nínú èrò kínú mọ́mú fẹ́ ti kíbla ni ọ̀dà ogbó yẹn yọ nínú gbà náà àti mọ́mú àti màmú ẹ̀jọ nínú. Èdè. No. Torí bàtà máa ń pẹran léyà bàtà yẹ pẹran ó ti pẹran sọ́ọ́dì mọ́mù nìyẹn ó fi hàn ń kó pa jésù kó pa tó bá pa ẹran yẹn káwọn jẹ ó máa gbalá dá yẹn tó pẹran léyà torí nǹkan ló sábà fi ti ẹran yẹn fi kú gbogbo tó wá fi ń wò ọ̀nà náà kẹ́ran yẹn kó kúkú gífà jésù kó pa ó wá lè dín jésù kó dín kó má gbàgbé òun kó má dọ̀kọ́ òun pa ẹran léyà o ẹran léyà kọ́ ló pa o àti pé kìí sígbà tá a máa ń pa ẹran léyà nìyẹn àyè nìkan ẹni kò gbọdọ̀ pa ẹran síwájú mọ́ tó ti yé sí ṣùgbọ́n yẹn lè dín yẹn lè lẹ́rẹ́ dídí nínú fíríjì àbí nínú pọ́ọ̀tù síwájú mọ́ mu ẹ̀yin oṣù sílẹ̀ fún mi ṣe yẹn so bẹ̀jẹ̀ ni ẹ máa gbá ládàá yìí kó pa ẹran torí pé sábà bí yẹn ọwọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n sẹ́kọ̀ ló bá lóògùn fún ẹran yẹn olùfẹ́ lọ fi jà ó wá lóògùn fún lògùn ẹ bá yí lọ́wọ́ ẹran bá fẹ́ kú wá sáré tó bẹ̀ bọ̀ yóò wáyé náà ní nam bàbá yìí. omi tí wàá kàkà yà kó tẹ̀ bá ìrìn yìí ṣé tí wàá mi tí wàá kàkà náà lọ́wọ́ yìí tán àti pé tí wàá tó ní ìsìn gbogbo ẹ̀ pátápátá báwo ni a máa ṣe mú àbíkú ọ̀nà máa fún àwọn ọmọ. nam ìdá irun nẹ́fìlà irun ìdí padà ìyàpẹ̀ ló ń bẹ lára àwọn àfa lórí ẹ̀ àti wọn tó ń gbà yìí pé a máa dá a padà gẹ́gẹ́ bí mọ̀mú ṣe kì ọ̀rọ̀ olúfẹ́ ní lè jù àwọn míì ní àárín dá padà káàkiri múná fẹ́ àdáka méjì wá àwọn míì ní ká má ṣe kankan padà fúnlé súnà yẹn ló gbọ́ fún wa ni ètò gbọ́ fún wa yẹn súnà méjì náà máa ń fi jọ náà yóò fi hàn èyí tó bá délé àtúntò náà fẹ́ àdáka méjì àìdí tó ká lọ sí yẹn lé sọ̀rọ̀ tó gbà yìí pé a máa dá padà gẹ́gẹ́ bí mọ̀mú ṣe kì torí pé kò níbàdí irun yẹn kò rọ́pò orun kankan tí o bá ti rọ́pò orun kankan á kí gẹ́gẹ́ bí àwòrán ẹ̀ ṣe rí tó bá yẹ kó bá rọ́pò orun kankan ni tóun bá fi lè ní irun tó rọ́pò fún wọ́n lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ júmọ́ tí júmọ́ bá bọ́ fún yàn júmọ́ rọ́pò kí ni zoro tí júmọ́ bá ti lè bọ́ ẹni àti mọ́sórì wá ní but eléyìí ti kò rọ́pò kankan tí wọ́n ń bá wọn mú wá nìyí. Bẹ́ẹ̀ sọ́nà ní tẹ́. Tó bá bọ́ sísìn àwọn fáwọn àwọn tó ní ẹ̀ mú wá. Tó bá bára kankan ìrákà ẹ̀kọ́ tó mí yóò mú wá gẹ́gẹ́ ó ṣe bọ́. Pẹ̀lú ẹni tó máa sọ pé kó má mú wá bẹ́ẹ̀ ẹni ẹ̀ máa lẹ́rìí. Aṣù ní pé bí irun yẹn ti wá òun nìyẹn náà ó yẹ pé àwọn sàbí òye kọ́lẹ̀ ibi ti wá déhùn òye kọ́lẹ̀ ibi ti wá àwọn eré ní ìrún bá wọn but ìgbà wa mi tún wáyé ti Anas bin Malik wípé ó mìtì irun jẹ́ kan ó dẹ̀ lọ́lé ó lọ kó àwọn ará ilé rẹ̀ ó kó wọn sí záwíyà rẹ̀ yẹn ní ayé tí mùsọ́lá rẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n kírun yìí dìbò wọn so ìwé la fẹ́ lò ní gbogbo so ìwé pé ìyàpẹ́ ní wáyé lánàá àwọn afáà but tó bá yẹ pé òun bá ti yẹn bá ti fẹ́ rú wa lójú ká padà sílé alẹ́ ọ̀nà tí lára kà méjì alẹ́ sọ̀nà tó bá kínú ìdì tán
alọ́ ìpadà lọ mẹ́sàn-án láta méjì lọ. wọ́n ti wá sí ẹ̀ láta méjì ni mọ́mú ọkọ̀ yóò kinu fún wa kó ló ṣe kútúbà ìké lẹ́yìn tó bá aláwọ̀kọ́ kábàrà méje yẹn àkọ́kọ́ tẹ̀síbíràtì ìrọ̀ mẹ́fà tẹ̀síbíràtì zawaye àwọn afáàmì àní mẹ́fà kọ́ méje ni àwọn ajẹ́ mẹ́jọ wọ́n yọ kúrò so lórí pẹ̀lú ìwáyà ló bí ìyàpẹ̀ mi rẹ̀ dẹ̀nẹ́lẹ̀ kejì márùn jésù minus tẹ̀síbíràtì zawaye ẹ̀yẹ́dẹ́ tààtù allah tààtù dé àmì àní pé mẹ́fà ni so ìyàpẹ̀ nu ó wáyé dáná àfáà lórí rẹ̀ méje márùn èyí tó lékejì pé méje òun ni àkọ́kọ́ lẹ́yìn tẹ̀síwájú ìrọ̀rùn ẹlẹ́ẹ̀kejì márùn lẹ́yìn tẹ̀síwájú ìdáyé. sábàǹkáwọ́ mọ́tàbí abdullahi ibn Umar nìyẹn òun náà ló gbà wá níbi ìrun ìkírun sókòlára náà àti ìrun 8 tó máa ń ṣe bẹ́ẹ̀ jésù àdé ẹni tó takò náà wọ́n tàbí tó túmọ̀ sí pé ló ṣe ó kún mọ́ fún òun ó lé ọ̀rọ̀ àwọn ìṣàkóso tó wà kàkà sẹ́lì àkọ́kọ́ tí ìmọ̀mù ni wọ́n ní abá bóyá ọ̀rẹ́ fẹ́lẹ́ pé kí ni lè sáfà ká sí yá ìgbẹ́lẹ́ kejì náà nọ́mbà 6. Náà. ẹran léyà ìran mẹ́ta a máa pín sí á jẹ ní àwọn ọjọ́ ọdún mẹ́rẹ̀ẹ̀rin bákan náà á fún àwọn tí ò pa ìkẹta àwọn ò fi pamọ́ alẹ́sẹ̀nu níyọ̀ alẹ́sẹ̀nu ní magi alẹ́sẹ̀nu ní báyọ̀ alọ́run alẹ́sẹ̀síyà náà nílò ìdáwẹ́ fún àwọn ìtàlẹ̀ fún Christian ìtàlẹ̀ fún ìpìlẹ̀ ní kámọ́rán fún kékeré ní tó bá ti já àwọn kọ̀ọ̀bá zakati ní tọ́lá pọ̀ ní irú ẹ̀lọ́lẹ́sìn lára ọ̀sọ̀dà pọ̀ jù ṣùgbọ́n tó wáyé pé kékeré yẹn kéke muharibu ìjà tó máa ń gbógun sí wa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú owó pẹ̀lú ṣeṣe alẹ́ fún ó ṣeé ṣe gbọ́dọ̀ bá fún ní ilé adélé yìí bẹ́ẹ̀ wọ́n ti wá sí ilé alẹ́ next year Islam ó ti wù wọ́n pé tí òun ò dé mùsùlùmí òun gbẹrun tó máa jẹ́ mùsùlùmí àdéhùn bóyá olùdíje lágbè fún ó lè di mùsùlùmí látara rẹ̀ sòwúrò àwọn ẹ̀kọ́ ni mo àmọ́fà olóògbé àwọn táfi fa ọkàn wọlé lẹ́sìn Islam náà nọ́mbà 7. ọ̀rọ̀ ní Umar àti Abubakar ti wá pé àdúgbò ọ̀pá ẹ̀rọ ní àṣẹ hadith ní àbí asar ó wà ní sunday àti wọn pa wọn ò sì mọ́ wọn pa. ẹ̀rọ tó bá ní kápá àti ìpa níyẹn ó wá dúró lórí pé ó ṣe wájú ẹni yẹn ṣe ó lè jẹ lẹ́sẹ̀. kò lè jẹ lẹ́sẹ̀ àtúntò ẹ̀kọ́ bá gbà yìí pé wájibù lọ́dọ̀ ti ṣe ọ́dọ̀ àwọn fáfẹ́ gbà pé wájibù ni. àwọn kan gbà pé wájibù. àwọn kan gbà látara àdìsí sọ pé anábìíní mọ̀nkẹ́nà láwùú sáà ẹni tó bá ní kápá àti ìṣe ọ̀làmúlò dọ́ṣì kò wá pa ọ̀làyà kọ̀ọ̀bá nínú mọ̀tà jíjànà níbi àdìsí mùsọ̀láàni ó mọ̀ àwọn mọ́ṣáláṣí. ọ̀rọ̀ náà ti náà nìyẹn so àwọn tó gbà náà bí yìí àṣàyàn sọ pé wọ́n mórò ní kápá khalifa ní nígbà náà tó ti ẹni ju jẹ́rẹ́ta lọ abakiri náà ní ọdún kan wọ́n fi lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé ìtumọ̀rù báyìí kò fi ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àti náà àwọn mẹ́fẹ́ báyìí pé ọ̀ràn yẹn ètò nǹkan wọn kéré ní oṣù kálíbà ní ọ̀rọ̀ ṣùgbọ́n gbà wọn. àti lábẹ́ ọ̀rẹ́ àti tó bá ń gbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ pé ìjà níbo tó bá tí mo bá lè tàbí kí mo takò wọn. ya owó móròdò akọ́nẹ́léyà ẹ̀ tó bá fi lè rí yẹn àwọn àdàrọ̀ móròdò náà mú ọ̀rọ̀ lọ́sùn so tó bá ti tí mo kálí bá ti wà
nǹkan ṣẹlẹ̀ ní tó bá ti tí mo fà á lé òdìdí hujja. Number 8. Okay. Jom number ada ni. 6. Ya. Nah. Jadi, mungkin ini orang ini kan. Okey. Dah. Àkọ́kọ́ náà mùsùlùmí ò kí ń tijú lórí máa béèrè àfi ń tijú kejì lára àmì dáadáa òní kí mùsùlùmí máa tijú báyìí tijú ní á béèrè oníbèrè ó ṣàǹfààní ju àfáà tó lọ́ọ́lé kéwú tó lọ́ọ́lé mẹ̀sìn tí ó mọ̀ àbí ó lọ mọ̀ kò lò mùsùlùmí ò kí ń tijú lórí béèrè àti bá á béèrè àwọn tàbí àkọ́yìn lára wọn àwọn kẹ́kọ̀ọ́ béèrè nǹkan tí yóò lè lò àwọn ọmọ béèrè pẹ̀lú àpá ìjọ ẹja màmí wọn sàtánù kó wà nínú okùn rẹ̀ sí ẹsẹ̀ rẹ̀ mẹ́jọ ní àbí mẹ́rin tó bá jẹ́ mẹ́jọ ni ṣé mọ́ni wo fi lékun ní àbí ó fi lékun kò ṣe wá láǹfààní àbí ká máa béèrè pẹ̀lú ọlọ́run tọ́lọ́run kọlà tọ́lọ́run kọlà àmọ́ nípa àyùn àwọn béèrè tó yẹ ká láti wọ́n kò ní ṣe wá láǹfààní àmọ́ tó yẹ kó béèrè tó bá ṣe wá láǹfààní ní mùsùlùmí ò kí ń béèrè pàápàá jùlọ béèrè tó bá ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́run ìfi ẹ̀tọ́ ọlọ́run ráre gẹ́gẹ́ bí gbígbèrè ṣe wáyé mùsùlùmí tí àwọn tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí àwọn kó sínú ẹ̀ṣẹ̀ ńlá wọ́n dẹ̀ tọrọ tauba lọ́dọ̀ àwọn afá míì nínú àwọn afá nínú ọ̀dọ̀ àwọn onímọ̀ wọ́n ti di kèfèrí ní ìnú kábàáyé ògbélé lásán wọ́n ti di kèfèrí nípa ọlọ́run bọ̀ òtún gbà kan fi wálẹ̀ láì má ṣe ń ta fẹ́ fún wa ọlọ́run kó kátẹ́gùn lẹ́nu jẹ́jú kan gbogbo àmàkù gbọ́dọ̀ wọn bò ṣe bẹ́ẹ̀ níta sì fẹ́ jù náà ní adẹ́gùn wọ́n yẹ kí owó ra o kì í ṣe ọ̀rọ̀ sídìí o kì í ṣe ọ̀rọ̀ sídìí so wípé àfìrúnlẹ̀ irun kan lẹ̀ lọ́dọ̀ àwọn àfáà mi ìlú ọ̀tún lékè ní wípé ṣé yóò bá tẹ̀ ẹ́ di kékeré ìyẹn ti kó sínú ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi wàláì ó tóbi náà o àwọn àfáà mi ní kéèyàn kí ẹgbẹ̀rún òun kó fi dá padà kó lè bá kó mọ̀ wùlẹ̀ mú wá mọ́ kó mọ̀ wùlẹ̀ mú wá mọ́ ìlú tó bá fi lè filẹ̀ tá àti lásìkò rẹ̀ mò ń san gbèsè ọlọ́wọ́n bò mọ̀ yín àwọn náà ṣe lọ́la yìí náà máa rí pé ó finú lẹ̀ òkè lásìkò tọ̀ ó wà á mú wá tó bá mú wá náà ọlọ́wọ́ tó wá ní gbà so ọ̀rọ̀ tí ó tóbi ni ayé finú lẹ̀ ìdí tó bá wà ní sáìtì tó bá rí wípé àrímọ́tì apé méjì nígbà tí wàá yẹn náà ní ká fáìní kíbla wa ká kínu kódà bọ́dá ti ń pé kò sí táà ti lè kínu àfi bẹ́ẹ̀ sì ni ibi tá à ń sọ yìí ẹ̀gbin bẹ́ẹ̀ ẹ̀gbin wà ń bẹ́ẹ̀ kò lè sí táà ti lè kínu àfi bẹ́ẹ̀ nìkan náà jésù so á ti ń bẹ́ẹ̀ náà ni á ti ń lórí ẹ̀ náà ni sábà ń gbé táà ti lè kínu ọlọ́run bò fún wa lásìkò ọ̀láì fún wa o káwọn ẹ̀dẹ̀ kúrò ẹ̀kọ́ wáyé mọ́ dẹ̀ń ká kú fún ọ̀pọ̀lọpọ̀ táwọn bá ọlọ́run ní ìlẹ̀lẹ̀bí náà táàbù àyàfi àwọn tí wọ́n bá tú bá lẹ́yìn ìgbà tí wọ́n ti pinnu ráre wọ́n wá mọ̀ kókò dá wọn tọrọ táwọn bá ẹ̀rí wà á mànú wọ́n tún wá nígbàgbọ́ wà á nílò sọ̀lì hà wọ́n wá fún ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mẹjẹmu mẹ́ta yẹn àwọn àkóso tawuba yóò tọrọ tutuba Ọlọ́run kò tún ní wáyé mọ́ láíláí ẹlẹ́ẹ̀kejì ẹnìyẹn yóò tún lékún gbàgbọ́ rẹ̀ ìkẹta ẹnìyẹn yóò wá lékún iṣẹ́ rẹ̀
náfìlà ló mọ̀ yàn ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ náà ló mọ̀ gbà ó ṣeé ṣe tábà lé fún àwọn iṣẹ́ olóore yìí kọ́lọ̀ kó fi wọ́n rọ́pò ọ̀ràn yẹn tá a fẹ́ láti fún wa. tó káwọn wọn fi àsìkò òun lẹ gbọ́dọ̀ àwọn ẹgbẹ́ wà nìkan náà ni ká dànù wá kí àsìkò òun tóbi ju jẹ̀mọ́ lọ àsìkò òun ó tóbi ju jẹ̀mọ́ ọlọ́run kò gùn wọn lásìkò òun ṣùgbọ́n nígbà míì jẹ̀mọ́ lè gbọ́ fún ni nígbà tá a bá ti gbọ́ ìpèpè mọ́tíláṣí àti mọ́tíláṣí sì nàìjíríà wà náà. Nípa ẹ̀la sọ́ọ́rí ọ̀dọ̀ pé wọ́n á ní ìṣòro àgbélé òye náà gbọ́dọ̀ kí wọ́n tẹ̀lé ìyàwó gan ẹni kan tó kúrò ní ìlú àwọn àfáàbá yẹn ní ìṣúra wọ́n lè fi àkókò tí kò tẹ́kọ̀ọ́ àwọn ní ìṣàkóso. nàkọ́dọ̀ bẹ́ẹ̀ ni Sufyan bin Uyayna náà wọ́n ti àlùmọ́ Bukhari rahimahullah tó gba hadith wa lọ́dọ̀ wọn ni Sufyan bin Thawri náà ti àwọn tí mo Malik rahimahullah tó náà jẹjẹ akẹgbẹ́ òun ni àwọn. Jazakumullah khairan. Ike so wọn àsìkò wọn súnmọ́ra wọn dáadáa súnmọ́ra wọn. Nígbà wọ́n á sọ̀rọ̀.